Ẹ kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ẹ gbé wà tẹ́ ẹ ti ń wò mí. A kú iṣẹ́, àsìkò kó lè dára èyí tá à ń bá kiri lágbára Ọlọ́run. Á kúkú dára fún wa. Ìkànnì HMTV lẹ ti ń wò mí ti ayélujára. Àfọpẹ́ fọlọ́run ọba tó tún mú kẹ́ ẹ lè gbóhùn mi ní òní yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ètò yìí a máa ń sọ fún wa wípé ìtàn nílé ayé. Ìtàn láyé o. Ohunkóhun tó o bá ṣe, ohunkóhun tèmi bá ṣe, ó dá mi lójú pé a ó gbèrè rẹ̀. Ọlọ́run ọba yóò san fólúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Ìtàn tí mo fẹ́ mú wá lónìí, gbogbo àwa tá à ń gbọmọ tọ́, ohun tó dára ni ká gbọmọ tọ́. Ẹ jẹ́ mọ̀ wípé láti máa ṣoore, ohun tó dára púpọ̀ ni. Ṣùgbọ́n ẹ súnmọ́ mi kẹ́ ẹ gbọ́ ìtàn tòní, kẹ́ ẹ bá mi share ìtàn tẹ́ ẹ̀ ń gbọ́ lónìí yìí. Kẹ́ ẹ bá mi share ẹ̀, kẹ́ ẹ bá mi subscribe sórí aago tẹ́ ẹ̀ ń wò yìí. Ẹ sá click ẹ̀, kẹ́ ẹ like ẹ̀. Torí pé kò sẹ́dà tí ò lè ṣàṣìṣe o. Ṣùgbọ́n ká lè fi àṣìṣe àwọn kan kọ́gbọ́n. Ìdí nìyẹn tí a ṣe gbé ètò yìí kalẹ̀ tí a pè ní ìtàn láyé. Ìbáà ṣe rere ló ṣe, ó máa dìtàn. Màmá kan ló finú wénú, òun àti ọkọ ẹ̀. Wọ́n gba ọmọ àbúrò sílé. Ọmọ àbúrò ni o, ọmọ àbúrò ẹ̀ ló gbà tọ́. Ó gbọ́ ọmọ yìí tọ́ láti bí ọmọ ọdún 8 nítorí ipò tí àbúrò rẹ̀ wà. Ẹ̀gbọ́n ran àbúrò ẹni lọ́wọ́. Ẹ jẹ́ mọ̀ pé kò sí ewu níbẹ̀. Ohun tó dáa ni. Kábíyèsí Elédùmarè. Mo mọ̀ wípé tí n bá sọ ìtàn yìí, ó máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé ṣérú ẹ̀ lè máa ṣẹlẹ̀ láàárín ẹ̀gbọ́n àti àbúrò. Ọmọ àbúrò rẹ̀ lẹ̀gbọ́n yìí gbà sọ́dọ̀. Ó bá tọ́jú ẹ̀. Kódà ó lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó tún dé iléèwé girama tí olóyìnbó ń pè ní secondary school. Ó gbìyànjú láti lè mú kí ọmọ àbúrò rẹ̀ ọkùnrin yìí ó jẹ́ èèyàn láyé. Kí n má fọ̀rọ̀ gùn. Ọmọ àbúrò rẹ̀ yìí, ẹ jẹ́ mọ̀ wípé ó rán dé yunifásítì, iléèwé gíga. Kábíyèsí Elédùmarè. Ohun tí màá ṣe tí màá fi kàbùkù, Elédùà má jẹ́ ń ṣe. Ohun tí màá ṣe oore tí màá ṣe tó oore tẹ́yin náà máa ṣe tó máa kó bá wa, a ò ní ṣe o. Ọmọ àbúrò rẹ̀ yìí, ẹ mọ̀ pé a kì í dárúkọ ẹnikẹ́ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni o, kì í ṣàròsọ rárá. Ó wọ iléèwé girama. Ẹ jẹ́ mọ̀ wípé níbẹ̀ lọmọ yìí ti lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ibẹ̀ ló ti lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ọmọ tá a gbà sílé yìí ló sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé ilé mọ́mì mi, torí pé mọ́mì ló ń pe ẹni tó gbà sọ́dọ̀. Ẹni tó gba èèyàn sọ́dọ̀ náà bímọ o. Kì í ṣe pé bóyá kò bímọ, òun náà ní ọmọ. A kì í kọ́mọ fọ́lọ́mọ, kò ní rárá, ó sì ní ọmọ 2. Ó kàn gbà á tọ́ ni kó lè bá àbúrò rẹ̀ náà gbé nínú àwọn bùkátà ẹ̀. Ọmọ tí wọ́n gbà sọ́dọ̀ tí wọ́n ti gbà látọmọ ọdún bí ọdún 7 sí 8 yìí, òun ló wọ iléèwé yunifásítì. Níbẹ̀ ló ti lọ join ẹgbẹ́ òkùnkùn. Ẹ jẹ́ mọ̀ wípé ọmọ yìí ló tún lọ bá àwọn ẹgbẹ́ ẹ̀ wípé ẹ wá fọ́ ilé mọ́mì mi, ẹ wá fọ́ ilé dádì mi. Ká má tanra wa jẹ. Ẹ jẹ́ mọ̀ pé ó pe ọmọ yìí, ó pe àwọn ọ̀rẹ́ ẹ̀. Ọmọdékùnrin yìí pe àwọn ọ̀rẹ́ ẹ̀ láti pé kó lọ digunjalè. Ẹni tó tọ́ láti kékeré. Kí má tàn yín, ká má tanra wa jẹ. Ẹni yìí, ọmọ yìí lágbára Ọlọ́run ò ní bímọ ìpáǹle. Wọ́n máa lọ digunja ìyá ẹ̀ lólè, àbí kí ni a máa pè é? Ìyá ẹ̀ la máa pè é. Torí òun ló tọ́ títí dé iléèwé gíga. Kábíyèsí Elédùmarè. Kọ́ran káṣírí wọn ó tú. Ẹ jẹ́ mọ̀ wípé wọ́n máa fìbọn pa ọkọ obìnrin ẹni tó gbà á tọ́ yìí, ìyẹn bàbá tó gbà á tọ́ gangan. Ìkan lára àwọn tó kó lọ ló lọ ṣàṣìṣe. Wọ́n lọ yìnbọn fún bàbá yìí.
ẹ̀mí bọ́ lára bàbá yìí. Kí n má fọ̀rọ̀ gùn, kí ni wọ́n rí pé ẹ̀mí bọ́ fún? Ohun tó fẹ́ kó wọ́n kó torí pé wọ́n lo ìbòjú tó lóyìnbó ń pè ní mask. Ẹ̀mí bàbá yìí bọ́ níbi tẹ́mi ti bọ́. Ká má fọ̀rọ̀ gùn, ọwọ́ ọlọ́pàá padà tó wọn o, nítorí pé ọ̀kan nínú wọn ó gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sínú ilé ibi tó ti lọ jalè yìí. Nígbà tí wọ́n mú wọn, tí wọ́n ṣe investigation, tí wọ́n ṣe ìwádìí, wọ́n wá rí i pé ọmọkùnrin tá a gbà tọ́ ló tún pe àwọn èèyàn wá, ló tún pe àwọn adigunjalè wá, ló pe àwọn ẹgbẹ́ òkùnkùn rẹ̀ láti wá fọ́ ilé wọn. Ẹ wá wo ìgbà látọmọ ọdún 8 tí wọ́n ti ń tọ́ ọmọkùnrin yìí, ẹ wo ìgbà tó dá wọn lóró. Àwọn gbogbo wọn wà lọ́gbà ẹ̀wọ̀n o, níbi tó ti ń fa aṣọ péńpé roko ọba. Wọ́n wà lọ́gbà àtúnṣe lágbára Ọlọ́run. Elédùà kò ní jẹ́ ká ṣoore dáràn. Oore dá o, ẹja ṣoore níwọ̀n, ká má bàa ṣoore dáràn. Ṣá wá ní àwọn ò ní ṣoore mọ́ ni? Ọkọ màmá yìí ti kú. Àwọn tó digunjalè yìí tó wá ṣe wọ́n lọ́ṣẹ́ yìí, wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Kódà ẹ̀wọ̀n ikú ni wọ́n dá fún wọn. Ẹ̀wọ̀n ikú ni wọ́n dá fún wọn. Ibi tí mo wá ń lọ rèé. Ẹ wo ohun tí a ṣe lánàá tó dìtàn. Oore ni màmá yìí ṣe tó fi gbọmọ àbúrò rẹ̀. Ọmọ àbúrò rẹ̀ ló tún wá pa ọkọ ẹ̀gbọ́n ìyá ẹ̀. Oore dá, ẹja máa ṣoore, ẹja máa ṣoore. Lágbára Ọlọ́run ṣe la ò ní ṣoore ṣe. Gbogbo àwa tá a bá ní ìtàn kan tàbí òmíì tẹ́ fẹ́ káyé fi kẹ́kọ̀ọ́, ẹ pe nọ́mbà mi tẹ́ ẹ wò lójú fọ́nrán yìí. Bẹ́ẹ̀ sì bá mi share ẹ̀, ẹ bá mi share ẹ̀ pé gbogbo ayé ó rí. Torí pé ká ṣoore mọ níwọ̀n o. Ẹja ṣoore mọ níwọ̀n, ṣoore níwọ̀n. Òun ni mo fẹ́ pe àkórí ohun tí mò ń sọ yìí. Èmi náà á máa ṣe. Ohun tí ó ṣẹlẹ̀ yìí, èmi náà gbọ̀mọ sọ́dọ̀. Kò sí ohun tó burú ká ṣoore, ṣùgbọ́n ká bẹ lọ́hùn kó oore má padà dibi. Torí pé nígbà míì, oore á máa dibi. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ibi tẹ̀ ń ṣèkà, ẹja ṣe níwọ̀n. Lágbára Ọlọ́run, ojú ò ní tì mí, ojú ò ní tì yín. Ṣómìwá Emmanuel kò ní jù báyìí lọ lórí ètò tòní. Ẹ bá mi like, ẹ bá mi share. Lágbára Ọlọ́run, a ó tún pàdé pẹ̀lú ire àti ayọ̀.